Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé tẹ́ ń wò wá lórí móhùnmáwòrán tó jẹ́ tiyín tó jẹ́ tèmi tá a mọ̀ sí Ìhìn Àìmọ̀tán Yorùbá Tẹlifíṣọ̀n. Ìhìn Àìmọ̀tán Yorùbá Tẹlifíṣọ̀n, ìròyìn àìmọ̀tán dé. A tún ti dé bí ìṣe wa bá a ṣe máa ń dé. À ń bẹ nínú ilé agodo lénìí lọ́dọ̀ bàbá wa olólùfẹ́ wa Al-Sheikh wal Imam tọ́já sí wípé tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé ni mo fi dárúkọ wọn. Ẹ máa gbóhùn wọn láìpẹ́ tí wọ́n máa dárúkọ wọn fún gbogbo ilé lápapọ̀. Wọ́n fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba, ọ̀rọ̀ olówó iyebíye tọ́já sí wípé ó ṣàǹfààní fẹ́mi tí n bá gbọ́ tí mo mú lò. Ó ṣàǹfààní fún ìwọ náà tó bá gbọ́ tó mú lò. Ṣùgbọ́n síwájú gẹ́gẹ́ bí ìṣe wa, orúkọ tèmi náà ò yí padà fẹ́yìn tó bá jẹ́ sí pé ìgbà àkọ́kọ́ ní tẹ́yìn wo fídíò wa. Orúkọ tèmi ni Al-Sheikh Ma'ruf ìgbàláyé ẹni Ọlọ́run dá. Àlìjọ̀nú èèyàn ọmọ bàbá ńlá rò ó. Ẹ jẹ́ àkọ́kọ́ fi àyá àlùkùránì bíi méjì kan kákan fi sálámù sí gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́ ti máa ń gbádùn àlùkùránì wa kí bàbá ó tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fẹ́ sọ fún èmi àti ẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون ألم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. صدق الله العظيم. يا من يراني في كل حالي أنت رقيب لي وهرى شهيد أصبي يدي أنت يا إلهي أسمي فيك الله أتيد. يا من يراني في كل حالي أنت رقيب لي وهرى شهيد أصبي يدي أنت يا إلهي أسمي فيك الله أزيد. الله أكبر من كل شيء أول وآخر لواحد وكل هو الله ليس يولد ولم يلد من له والد. كل وعلي عند رقيب وشهيد أصبي يدي أنت يا إلهي أسمي فيك وأسيد. أكبر الله أكبر. Aṣe èyí tó pọ̀ fún aláìlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ìjẹ́ Ọlọ́run orí ajẹ́ǹjẹ́ tó Ọlọ́run ọba tó máa lọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì tó ṣe pé ìmọ́lẹ̀ ni nínú ìmọ́lẹ̀, Ọlọ́run ọba ló ṣe Ànábì ní ìmọ́lẹ̀ láwùjọ gbogbo àwọn òjíṣẹ́. Ìkẹ́ Ọlọ́run kò lọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Wọ́n ń já sí pé ní abẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú bísímìláì. Àwa mú Rọ̀mọ̀dọ́nà lẹ́yọ̀kan, èjì, mẹ́ta, mẹ́rin títí tí àwẹ̀ náà ó fi ń lọ bí ìparí. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. A ṣe ẹ̀yìn tó pọ̀ fún aláìlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Wọ́n máa ń já sí ń pe ní ìparí òru Laylatul Qadri. Òun náà ni à ń bẹ̀ yìí. Èyí tí Ọlọ́run ọba tó ṣe oore púpọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Látàrí pé ní Ànábì gbowó Ṣàmúnà Lìgáàsì ń pé ó ti ṣe oore tó pọ̀. Ọlọ́run ọba ó ṣe oore tó pọ̀ fún Ṣàmúnà Lìgáàsì. Eléyìí lọ́wọ́ fà Ànábì wa béèrè oore nínú òru Laylatul Qadri. Nígbé ṣé ó máa mọ lórí Ṣàmúnà Lìgáàsì nìkan ni.
ọlọ́run bá wá ṣe oore tó pọ̀ fún ànábì Muhammad bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. nínú oore tó pọ̀ náà òun náà ni ìmáa bẹ ọlọ́run ọba tí ọlọ́run ọba tí ń sì máa ń dáhùn nínú òru Lailatul Qadri. ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ kí ni a fẹ́ fi ránra wa létí gbogbo àwa mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin gbogbo wa náà láti bẹ̀rù ọlọ́run ọba nísìn láti ìgbà tó ṣù Ramadan tó ti bẹ̀rẹ̀ a bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ ká sí nǹkan ni ọkùnrin bẹ̀rù ọlọ́run ọba obìnrin bẹ̀rù ọlọ́run ọba onílé bẹ̀rù ọlọ́run ọba àlejò gángan bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ látàrí pé kí ni ìsájà ṣáàrù Ramadan fúti àti àbíwá abilijannat ọlọ́run ọba ní tó ṣù Ramadan tó bá ti dé máa ṣílẹ̀kùn àlìjánà máa sì tilẹ̀kùn ilé iná máa sì de ìṣù ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ṣùgbọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ti fẹ́ bọ́ lọ́wọ́ ìṣù báyìí nísìn ó sì ti fẹ́ bọ́ nínú ẹsẹ̀ rẹ̀ látàrí bẹ́ẹ̀ ìpáyà ọlọ́run ọba tá a lò nínú Ramadan níbo la fi sí Ramadan ti fẹ́ parí báyìí o ìpáyà ọlọ́run ọba yìí báwo la ṣe ní gbàgbé ẹ̀ ìpáyà ọlọ́run mi ìdọ̀wọ́ wa o ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa ìpáyà ọlọ́run mi ìdọ̀wọ́ wa o ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa gbogbo ohun tá a bẹ̀rù nínú Ramadan gbogbo ohun tá a páyà nínú Ramadan ká má fi sílẹ̀ mọ́ lẹ́yìn Ramadan o ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa ìpáyà ọlọ́run mi ìdọ̀wọ́ wa ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa ìpáyà ọlọ́run mi ìdọ̀wọ́ wa gbogbo tá a bẹ̀rù nínú Ramadan ká má fi sílẹ̀ mọ́ lẹ́yìn Ramadan ìbẹ̀rù ọlọ́run mi ìdọ̀wọ́ wa. ìbẹ̀rù ọlọ́run ọba ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àrí ọlọ́run ọba yìí tá a bá rí i ni bóyá a tún bẹ̀rù ẹ̀jù báyìí ṣùgbọ́n àárí a sì bá gbọ́ gbogbo èèyàn ló mọ̀ pé ọjọ́ tí ọwọ́ sójà tó bá tẹ ọ̀daràn yóò sọ̀rẹ́ńdà fún un ṣùgbọ́n sójà lárí là ń bẹ̀rù ọlọ́run ọba yìí àárí a sì bẹ̀rù rẹ̀ torí pé a mọ̀ pé ìyà rẹ̀ ju ìyà sójà lọ tó bá wá rí bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ọlọ́run ọba yìí ọba tó tó bẹ̀rù ọlọ́run ọba yìí ọba tó tó sá fún yá ayò ànáṣù ọlọ́run ọba ní mo pè gbogbo ìran èèyàn láyé o ẹni tó gbà pé ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ní mo pè yín ẹni tí ò tiẹ̀ gbà pé ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ní mo pè yín tẹ̀kú rọ́bùbákùn ọlọ́run ọba ní ẹ̀páyà ẹgbẹ̀rú ọlọ́run ọba yín torí àwọn tó ń bẹ ní ìsìn wọn ní kò sí nǹkan tí ń jẹ́ ọlọ́run àwọn tó ń bẹ wọn ní kò sí nǹkan tí ń jẹ́ alukurani àwọn tó ń bẹ wọn ní kò sí nǹkan tí ń jẹ́ ànábì wa Muhammad ṣùgbọ́n àwa gba alukurani gbọ́ títí lọ di ọjọ́ gbèǹde àwa sì gbà pé ọlọ́run ọba ń bẹ títí lọ di ọjọ́ gbèǹde àwa sì gbà pé ànábì wa Muhammad kì í ṣe ọlọ́run títí lọ di ọjọ́ gbèǹde ọlọ́run ọba yìí la wá bẹ̀rù alóúnjẹ nínú ilé àlejẹ nínú oṣù Ramadan ọlọ́run ọba yìí la bẹ̀rù alómi nínú ilé àlemu nínú oṣù Ramadan ọlọ́run ọba yìí la bẹ̀rù gbogbo sọkúsọ ìwúkúwí ìwòkuwò àlè ṣe gbogbo ẹ̀ nínú oṣù Ramadan oṣù yìí ló ti wá ré kọjá báyìí ọwọ́ kù bí ọjọ́ kan nísìn oṣù yìí ní ti ré kọjá lọ yìí báwo la ṣe máa páyà ọlọ́run ọba tí páyà ọlọ́run ọba tí wọ́n máa tẹ̀síwájú báwo ni ìbẹ̀rù ọlọ́run ọba ṣe máa tẹ̀síwájú gbogbo ẹni tí ń lé owó ó fi owó lílé lẹ̀ nínú oṣù Ramadan gbogbo ẹni tí ń lé ilé ayé ó fi ilé ayé lílé sílẹ̀ nínú oṣù Ramadan wọ́n gbájú tó ọlọ́run ọba wọn lọ ṣùgbọ́n àkókò náà ló ti fẹ́ kọjá lọ báyìí nísìn owó tá a wá ń lé ọlọ́run ọba ló lówó nǹkan tá a fẹ́ jẹ àti nǹkan tá a fẹ́ jẹ láyé ọlọ́run ọba ló ní ǹjẹ́ owó lórí ire ni man huwa sa'idu minan nas aw shaqiyyu minan nas ta ló lórí ire nínú ọmọ ẹ̀dá èèyàn láyé ta ló lórí ibú olórí ire nílé ayé náà lẹni tó bẹ̀rù ọlọ́run tó mọ̀ pé ọlọ́run ọba lọ́ba tí ń bẹ tí kìí ṣe pé àkókò Ramadan nìkan ṣo torí bí àwọn ẹlòmíràn rò pé àkókò Ramadan yìí nìkan lọ́lọ́run ọba ń bẹ ńlé níbo lọ́lọ́run ọba lọ ọlọ́run ọba ò lọ́bi kan wọ́n rò pé tí Ramadan bá ti kọjá lọ kò tún sí nǹkan kan mọ́ làbá kan fi sọ pé látùn aráàn zàádà tajamu àmáàní ìjórí rẹ̀ ń bẹ fẹ́ni tí ń lé ayé tí ń lé owó
tó bá gbàgbé ọlọ́ba pé Ramadan ti lọ ó tún ti dinú Ramadan tí ń bọ̀ kí ló dá lójú pé ó di Ramadan tí ń bọ̀. lọ́sùn ara sàádàtà jámọ̀ amẹ́lí. lọ́sùn ara sàádàtà jámọ̀ amẹ́lí. walakinna takiya wa sa'idu. walakinna takiya wa sa'idu. wàtẹ́kí wọ́n lọ́hàgì káìrù sáàdì sùgbọ́. وعند الله للعتقى مزيد وعند الله للعتقى مزيد. abáni last one èmi ò rí mi rí nǹkan kan bẹ́ẹ̀ sàádàtà jámù àmàlì mi rí oríire lẹ́ni tí ń lé owó tí ò wá lé ọlọ́run mi rí oríire lára ẹni tí ń lé lé ayé tí ò wá lé ọlọ́run tó ṣe pé bó tilẹ̀ wù kí lè rẹ́ ọ́ dáa tó bó tilẹ̀ wù kí ibi tó ń sùn ọ́ dáa tó bá dọjọ́ kan wọ́n gbé jáde sínú ìta gbangba. Allahu Akbar. bẹ́ẹ̀ni rẹ ó gba èèyàn 16 lálejò orí ibùsùn rẹ ṣùgbọ́n ọjọ́ tó bá padà yá ìhà kan ṣo ló fi padà sùn bẹ́ẹ̀. lọ́sùn ara sàádàtà jámù àmẹ́lí walakinna takiya wa sa'idu. ṣùgbọ́n walakin takiya wa sa'idu ìbẹ̀rù ọlọ́run ọba náà lórí ire. ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun ló jẹ́ ká gbààwẹ̀ bọ́lọ́run ọba ṣe ní ká gbà á. ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun ló jẹ́ ká kírun bọ́lọ́run ọba ṣe ní ká kí. ìbẹ̀rù ọlọ́run ọba yìí ló jẹ́ ká lo ìmánì wa bọ́lọ́run ọba ti fẹ́ ká lò ó torí àwa náà mọ bọ́lọ́run ọba ṣe fẹ́ ká lò ó ṣùgbọ́n èyí síbẹ̀rù ọlọ́run la fi ń lò ó lòkulò. ẹlòmíì yóò panu rẹ̀ pọ̀ ní lásìkò Ramadan kò rí bẹ́ẹ̀ yóò máa béèrè ní pé ẹ dákun ṣáàgó méjì tìlù mo fẹ́ kírun àyílà ẹ dákun ṣáàgó mẹ́rin tìlù mo fẹ́ kírun àlásàrì ẹ dákun aago méje yóò dò kó ti rédíò ni ṣé wọ́n ti pè irun ìṣínú àbí wọn ò tí ì pè é gbogbo eléyìí náà ló ti wá kọjá lọ yìí o. ṣáàrù sàádàtà wà lè rìfàn oṣù kan tó ṣe pé oṣù oríire ni oṣù tọ́mọ ẹ̀dá yẹn tí dáràjà rẹ̀ ti ń tẹ̀síwájú. ṣáàrù ṣèkíyà tó lè ra àríwá oṣù kan tó ṣe pé gbogbo ara ẹ̀dá kankan ni wọ́n máa balẹ̀ ńbẹ̀. ẹ̀gbọ́n oṣù náà ló ti ré kọjá lọ yìí o báwo la àwa ṣe ní gbàgbé torí ọlọ́run ọba àlìbádà kí ni à ń pè ní ìjọsìn kí ni à ń pè ní ìjọsìn ismul jami' li kulli man yuhibbu Allah wa yardahu gbólóhùn kan ni tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. ọba bẹ́ẹ̀ ra oògùn orí bíbọ́ ó rí ní kẹ́míìsì ọba bẹ́ẹ̀ ra oògùn onírírun ó rí ní kẹ́míìsì kò sí tó bá bẹ́ẹ̀ ra oògùn ara ríro ó rí ní kẹ́míìsì afẹ́kọ́ ọlọ́run ọba yọ́nú sí ẹ dókítà wo ní ń ta ìyọ́nú ọlọ́run tó bá padà rí ìyọ́nú ọlọ́run ó fara gbolẹ̀ fọlọ́run ọba ní níbi ìbádà èèyàn mẹ́ta lọ́lọ́run ọba sì máa yọ́nú sí àwọn tí wọ́n jogún ìyọ́nú látara bàbá wọn tí bàbá wọn ti ṣiṣẹ́ ìyọ́nú kalẹ̀ tí wọ́n bá wá béèrè lọ́dọ̀ ọlọ́run àwọn àtètè máa rí ìyọ́nú. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó dààmú tó fi wá ìyọ́nú pé mo fẹ́ kọ́lọ́run ọba kó fẹ́ràn mi mo fẹ́ kọ́lọ́run ọba kó yọ́nú sí mi. ẹ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni ẹni tọ́lọ́run ọba fún ara rẹ̀ tí ń fẹ́ pé eléyìí mo yọ́nú sí ẹ fún ara mi. nínú mẹ́tẹ̀ẹ̀ta ipò wo ni wọ́n ń bẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ́ni tó jogún ìyọ́nú ni látọ̀dọ̀ àwọn òbí rẹ̀ kódà àwọn tí wọ́n jogún ìyọ́nú látọ̀dọ̀ àwọn òbí wọn ò tún sùn wọn ò fi gbogbo ara sùn níbi máa ké pọlọ́hún níbi máa fara gbolẹ̀ níbi máa ṣe ìbádà níbi máa ṣe sàrà. bákan náà àwọn ẹlòmíì náà wọn ò jogún bá lọ́dọ̀ bàbá wọn ṣùgbọ́n wọ́n wàhálà ara wọn láti fi rí ìyọ́nú lọ́dọ̀ ọlọ́run ọba nípa ìbádà. gbogbo ẹni tó bá ti fẹ́ rí ọlọ́run ọba láyé yóò ṣe nǹkan tọ́lọ́run ọba fẹ́ ni. aláàtì sọ̀rọ̀ láti kẹ́rù wálébọ́dì ìlú àjìmọ̀ wọ́n fi àríkọ̀ọ́bù Abdullahi tààdọ̀wù wà wà lùfárídìn kánàmì fárídìdìnà wà áìrò máa yẹ̀bùkọ̀ ìzádìínú yẹrí fáun. ẹ̀gbọ́n ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ èèyàn láyé ṣùgbọ́n kì í nífẹ̀ẹ́ ẹni tí ó bá ṣe tiẹ̀ o. ọlọ́run ọba kì í nífẹ̀ẹ́ ẹni tí ó bá ṣe tiẹ̀. àlá àríkùn tẹ̀bíù ní nínú kéwú ọ̀rọ̀ tí a fi máa ń tara ẹni jí. aláfíìsọ̀ láti nínú máa kírun kọ́rìrù wà fọ́dìlù àjìmáhùn oore kójọ ń bẹ̀ tó sì pọ̀. ramadana wà lọ irun ọlọ́ ramadana lọ ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́ ramadana lọ ìtọrẹ ọlọ́ ẹ wá wò nínú oṣù ramadana ìtọrẹ wá kárí ayé bámú. kódà atọrẹ títí ọrọ̀ tún tọrẹ atọrẹ títí afọ́jú tún tọrẹ ọ̀sàmọ̀ pé oore ń bẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n òun ní ti wá lọ yìí o aṣámú ti dágbére lálẹ́ tèmi tọ́bádọ́lá ramadana máa dágbére ìbẹ̀rù ọlọ́run bá ń kọ́ sí òun lọ́bì kan ni. wọ́n ní aṣámú kọjá o
àwẹ̀ tẹ̀lé o ìbẹ̀rù Ọlọ́run wò rèdì kan aṣáájú kọjá àwẹ̀ tẹ̀lé ìbẹ̀rù Ọlọ́run kò rèdì kan aṣáájú kọjá o àwẹ̀ tẹ̀lé o ìbẹ̀rù Ọlọ́run kò rèdì kan aṣáájú kọjá àwẹ̀ tẹ̀lé ìbẹ̀rù Ọlọ́run kò rèdì kan. ẹ jẹ́ ká pọ̀ níbi ìmáa ṣe dáadáa. Ẹ fẹ́ràn onílé ọwọ́ ọ̀tún, ẹ fẹ́ràn onílé ọwọ́ òsì, ẹ fẹ́ràn ẹni tí ń bẹ níwájú ilé yín, ẹ sì fẹ́ràn ẹni tí ń bẹ lẹ́yìn ìkùlé. Eléyìí ni ẹ̀sìn ìsìlámù ló fi kọ́ wa. Àwọn eléyìí Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ ẹ bá ṣe é kò lè gbé. Ìrun kíkí ò gbé. Àsàlátù fún ànábì kò gbé. Ìmáa yan náfìlà lóru kò gbé. Gbogbo wa náà ni ẹ dákun kí ni náfìlà òru keje. Ọmọ àgbọ̀rọ̀ rákà mẹ́fà, sálámà mẹ́ta. Ọ̀dà ṣé bí oṣù tí ń bọ̀ yìí tó bá dé tọ́lọ́pàá kan yóò mú yín pé kí ló dé tẹ yẹn náfìlà ni kí ló dé tẹ ẹ máa dìde kẹ́ yẹn náfìlà bẹ́ẹ̀ ṣe yẹn nínú Ramadan. Ọlọ́run ọba o ìwọ náà lọ́ba tá a wá ké sí ìwọ náà lọ́ba tí a ké pè ìwọ náà lọ́ba tí máa ń ṣàánú ẹ̀dá Ọlọ́run ọba o má ṣe ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa Ìyìn Àìmọ̀tán Yorùbá tẹlifíṣàn Ọlọ́run ọba má ṣe bá wa ràn wọ́n lọ́wọ́. àtolùdarí ilé iṣẹ́ náà onímọ̀ ni àgbà àfáà ni àfáà ọmọ àfáà ni ẹni tí kéwúyé ni ìwọ́n tó wá ń gbìyànjú sójú ọ̀nà tó Ọlọ́run ọba ilé iṣẹ́ náà Ọlọ́run ọba máa bá wa gbé ga o. ilé iṣẹ́ náà Ọlọ́run ọba jẹ́ máa tẹ̀síwájú. àwọn ìṣàdúrà gbogbo àwọn àfáà wa lórílẹ̀ ayé bàbá wa ṣe Abdulrahman Atẹ́sìṣe Ọlọ́run ọba máṣe bá wa ṣe dáadáa fún àwọn bàbá. Ọlọ́run bá máṣe bá wa foríjì wọn. Ọlọ́run bá máṣe bá wa foríjì wọn. bàbá wa bàbá aláàrọ̀ Ọlọ́run bá máṣe bá wa kẹ́ wọn. bàbá wa nílẹ̀ ilé amúlò Ọlọ́run bá máṣe bá wa ṣe dáadáa fún wọn. bàbá wa àgbàṣe Abdulsemi Afọlábí Ọlálẹ́kẹ̀ Ọlọ́run bá máṣe bá wa ṣe. bàbá wa àgbàfọ̀dí láti ṣe Mashuhud Ramadan Jibril Al-Amiri Al-Ketumi Ọlọ́run bá máṣe bá wa ṣe fún wọn. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. àwa náà tí a mú wọn bá wá sí etí ìgbọ́yìn nírọ̀lẹ́ tèmi àwa náà ni ọmọ yín nínú ẹ̀sìn Islam Alfa Muhammadu Yahya Abdulrasheed Al-Imam ní ìlú Ìdíṣin ìlú Lára wa ń bí Ọlọ́run bá kó gbà fẹ́ nìkan kan wa. ọmọ ilé kéwà náà Ọlọ́run bá máṣe bá wa dúró tì í. Da'watul Falah li ta'lim al-arabi wal islam Ọlọ́run bá máṣe dúró tẹ̀ nìkan kan wa. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run kò lè gbàrún wa Ọlọ́run kò lè gbẹ̀sìn wa Ọlọ́run kò lè gbàrún wa Ọlọ́run kò lè gbàfọ̀mọ́ wa ìwà rere pẹ̀lú ẹ̀sìn kọ́ Ọlọ́run kò lè gbàrún wa. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Ádámù ní bàbá wa àwa ní ìyá wa Ìsìlámù lẹ̀sìn wa Ànábì ló jíṣẹ́ wa Kùránù la mọ̀nà wa òun níwé òfin wa Olúwa tó ṣẹ̀dá wa òun ní ṣètò wa ètò ìgbésí ayé wa ìpadà sí ọ̀run wa kò sí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan àyàfọ́ bá tó dá wa sáyé Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. The news of the unknown. We are its messengers of truth. Ìyìn Àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n àwa ni alárinà òtítọ́ rẹ̀.